Ẹ káàbọ̀ sórí joegraphy, orúkọ tèmi ni Joe Adétọ̀nà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín ni ẹ bá wa subscribe sórí ìkànnì Yorùbá pọ́nbélé ni wá. Ìlú Ọ̀yọ́ níbi tí a wà báyìí and nǹkan tí a fẹ́ mọ̀ bíbá yìí ni bí wọ́n ṣe ń ṣe epo pupa. Gbogbo wa la mọ̀ bí àǹfààní epo pupa ṣe rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, pàtàkì jùlọ láàrin àwọn Yorùbá. Ẹ máa bá wa kálọ. Nínú fídíò yìí a ó fi hàn yín bọ́n ṣe ń ṣe epo pupa. Màmá, ní ṣókí ẹ jẹ́ bá wa ṣàlàyé bí wọ́n ṣe ń ṣe epo pupa. Sọ yìí láti mú ẹyìn tí ó fi di epo. Lẹ́yìn ìgbà tá a bá ṣe dálẹ̀ báyìí tán a sè é, tá a bá sè tán a lọ níbi ẹ̀rọ bí wọ́n ṣe ń lọ ọ̀hún, a gbọ̀n sínú àgbá, ó dọ́ kejì rẹ̀. Wọ́n tún sè fún wákàtí 4 òmíràn. Ilé gbé o. Oyè bí ẹ̀yìn ti bẹ̀rẹ̀ ni. Wọ́n bá dé sí Ọ̀yọ́ láìsè mọ̀ ṣe wọ́n sá. Wọ́n bá sá tán láwọn ọgbọ́n wá látoko. Wọ́n bá sá tán báyìí. Àmọ̀ yọ lọ́kọ̀ kan báyìí ní èdè epo. A sè é, bá sè tán, a lọ lẹ́rọ. Wákàtí mélòó lẹ wá fi sè? Kìí pẹ́ náà o. Wọ́n tó wákàtí 2. 3 hours. Ìdí tí wọ́n fi ń sè fún wákàtí 3 àkọ́kọ́ ni wípé kí ẹyin yìí lè rọ̀ kó lè ṣe é bó nírọ̀rùn fún ẹ̀rọ. Ó yá, kí ni orúkọ kíní tẹ́ fi ń wá yẹn? Ọmọgbá láàfin wà tó bá ti gbóná láti mọ̀ wá lọ sínú àpòrò. Kí ni báwo ni process tẹ́ fi ń dáná sí ní abẹ́? Igi ni o, a máa lo igi, a sì máa lo làjì. Ṣé ara ẹyin náà lẹ ara ẹyin náà láti yọ wá, tá a bá lọ tán ní ọyọ ha jáde àtẹ̀kọ́. Kí lẹ porúkọ ẹ̀? Ìhà. Ṣó náà ni wọ́n pè ní ògùsọ̀? Ó dára ọ̀tọ̀ lògùsọ̀. Ìhà ló léwu. Méjèèjì la máa lò, à ń lo làjì à ń lògùsọ̀. Ẹsẹ̀ ni wọ́n máa fi ń bó ẹyin tí wọ́n ti sè fún wákàtí 3 kó tó di pé ẹ̀rọ ìgbàlódé yìí dé. Wọ́n á dà sínú kòtò, wọ́n á máa fi ẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀, bẹ́ẹ̀ ni yóò sì máa bó. Ẹ̀yà màmá. Ìgbà tó jiná àwa wá sí di ẹ̀rọ tí la wá dà sẹ́nu ẹ̀rọ ni ẹ̀rọ fi ń lọ jáde. Ìgbà tí ó lomi tó ń jáde ń bẹ̀ yẹn ó lépo tí wọ́n bá wá ti lọ tán á gbọ̀n sínú drum. Kò tí ì di epo á gbé sínú drum díjọ́ kejì. Bọ́ bá ti díjọ́ kejì yóò wá kóra pọ̀ láwa yọ sórí iná. Omi ti wà ń bẹ̀, omi ọ̀sẹ̀ ń tù sínú drum àti ògùsọ̀. Epo orí ẹ̀ lásán la gbé. Tábà wá ti rí epo orí ẹ̀ tán, á wá rí omi yẹn kúrò lórí ògùsọ̀. Láwa fi da ògùsọ̀ sínú kòtò, òun náà wá di ògùsọ̀ tá a mọ̀ sọ tá a fi dáná. Ìgbà tó dijọ́ kejì nínú drum, ìlà wa já sórí iná báyìí. Ìlà wa ń sè. Yóò tó bí 4 hours kó tó di pé a máa yọ pòpò lórí ẹ̀ tí ó fi jiná. Tó bá wá jiná, a rè pòpò ń bẹ, omi ọ̀sẹ̀ ń tú sí sálẹ̀. Tó túmọ̀ sí pé ẹ máa kọ́kọ́ sí ẹyin. A kọ́kọ́ sí ẹyin ká tó lọ 3 ká tó gbé sẹ́nu ẹ̀rọ. Tàbá wá lọ tán láwa gbọ̀n sínú drum. Nígbà bá dijọ́ kejì láwa máa rè epo kúrò lórí ẹ̀. Omi ọ̀sẹ̀ ń tú sí sálẹ̀ àti ògùsọ̀. Láìsẹ̀ wá dà sórí iná báyìí láwa kò ná mọ́. Ìgbà wọn ní ẹ̀sẹ̀ wá fọ́ọ̀mù epo pupa. Eléyìí tí wọ́n ń sè kó má bàa bàjẹ́, kódà kó jọ́dún 5 sí 6 ló lò kò ní bàjẹ́. Lélẹ̀. Ìgbà tó ń yọ lágbà ká ṣe bí tọ̀hún kan tó dènà ni mo ti ré sí ìlú. Ilé tí mo dé mọ̀ ń gbà ní. Mo fi jẹ́ pé kódà kó lọ́dún 3 lọ wà. Rí ẹja rí bàjẹ́ rí.
Léèkì tẹ̀ jẹ́ náà báyìí. Ẹ̀wà yàrá. Yorùbá nígbàgbọ́ pé òwò epo pupa kò ń ṣe òwò tó lè kùtà ní ayé yìí àti ayé tó ń bọ̀, nítorí pé gbogbo nǹkan tó wà lára ẹyìn pátápátá ni wọ́n máa ń sọ di owó láti ìgbà tó bá ti gbé ẹyìn náà débí. Fún àpẹẹrẹ, wọ́n á bó pupa ara tó wà lára ẹyìn yìí, wọ́n á bò, wọ́n á fi ṣe epo. Eléyìí tí wọ́n tún bó kúrò ńbẹ̀, wọ́n á fi ṣe ṣọṣọ tàbí ògùsọ̀ tí wọ́n máa fi ń dáná. Tọ́ máa ti bò tán, eléyìí tó kù ní Yorùbá ń pè ní èkùrọ́. Ṣé rí èkùrọ́ yìí, wọ́n á tún pa nǹkan tó wà nù èkùrọ́ yẹn, wọ́n á tún tà fún àwọn tó ń ṣe òróró tàbí àdí. Àdí yìí ni wọ́n máa fi ń para láyé ìjọ́un. Nǹkan tó tún fọ́ kúrò lára èkùrọ́ yìí, wọ́n á tún lè fi ṣe èèsàn. Èèsàn yìí náà ni wọ́n máa ń bù sínú kerosene, ni wọ́n máa fi ń dáná. Ṣé wàá rí gbogbo igi èkùrọ́ tó so èkùrọ́ pọ̀ yìí, tí wọ́n bá yọ gbogbo èkùrọ́ orí ẹ̀ tán, wọ́n á tún mú igi yẹn, wọ́n á tà fún àwọn tó ń ṣe ọṣẹ dúdú. Tẹ́yìn bá fẹ́ mọ bọ́n ṣe ń ṣe ọṣẹ dúdú, òun ló wà lókè yẹn, á ti lọ síbi tí wọ́n ti ń ṣe ọṣẹ dúdú. So kò ní jù báyìí lọ lórí ìkànnì lénìí. Ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wá, a máa ń ran alé ti ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Fídíò míì tí mo fẹ́ kẹ́ wò, òun ló gbórí jáde, ẹ tẹ́ sójú ẹ̀.